So bàbá onílé aró àjọ ń gbé opposite ara wa torí àwọn kọ́lé àwọn rẹ́ǹtì ilé mi ò mọ̀ pé bàbá ti ń bá ọmọ mi lò pọ̀. ẹ wá wo bàbá àgbàyà 70 years tó fọmọ 16 years lóyún. Bàbá onílé aró ni wọ́n pe bàbá yẹn. Bàbá àgbàyà tó fọmọ 16 years lóyún. Ẹ dẹ́kun ẹ̀dábọ̀ ẹ súnmọ́ bí o ẹ̀yin èèyàn. Ẹ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ torí pé kí ni eléyìí ó Gbenutan ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ bó o ló ṣe jẹ́ bó o ló ṣe ṣẹlẹ̀ gbogbo ẹ̀ pátápátá lẹ́ ò láǹfààní láti gbọ́ nínú fọ́nrán eléyìí tí mo mú wá yìí. Ṣé rí bàbá ọmọdébìnrin yìí Fatima ni wọ́n porúkọ ẹ̀ bàbá ẹ̀ Ṣínà Ayọ̀mí òun ló ké gbàjarè wá sọ́dọ̀ aláàjì o wípé aláàjì Oriyomi Hamzat ẹ gbà mí ẹ rà mí mi ò mọ nǹkan tí mo rà nígbà bàbá onílé aró tó fọmọ mi lóyún ọmọ yẹn yóò bákánbákán nǹkan burúkú lélẹ́yìí o ẹ̀yin èèyàn ọmọ 16 years underage for goodness sake bàbá àgbàlagbà bàbá 70 years ẹni tó jẹ́ kó jẹ́ bí ọmọ ẹ̀ ó sì kí ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí ń rọ bákánbákán tí gbogbo òkun ga gèlètè ẹ wò ẹ súnmọ́ bí ẹ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ torí pé kí ni eléyìí ó bẹ kẹ̀mẹ́jẹ́ láì gbà yín lágara láì gbà yín lákòó rárá ẹja sáré kan sínú agbami ètò ọ̀hún kẹwàá gbọ́ kùnkùndùn ọ̀rọ̀ bó ti ṣe jẹ́ gan ní pàtó ẹ má yí kó mbẹ́ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà mò ń bọ̀ náà. Àwọn àlejò wa ti wà ń kalẹ̀ ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ sà. ẹ bá súnmọ́ kínní yẹn dáadáa kó yín lè jáde síta. Ẹ̀yin lẹ mú ẹjọ́ wá. bẹ́ẹ̀ni sà. kí ni orúkọ yín sà. orúkọ mi ni Akínpẹ̀lú Súnmisọ́lá. Akínpẹ̀lú Súnmisọ́lá orúkọ yín dẹ̀ jẹ́ orúkọ obìnrin ṣùgbọ́n ọkùnrin ni kí ló ṣẹlẹ̀ gan. nípa ọ̀rọ̀ dádì mi mo mú wá tí àwọn ẹ̀mọ́ sí onílé aró. rárá o ṣé bí wọ́n ní wọ́n ti yọjú ṣé bí wọ́n ní ṣá àwọn kọ́ ni àbúrò wọn pè wá ni tí wọ́n ní àwọn yanjú ẹ̀. bẹ́ẹ̀ni wọ́n láwọn bí wọ́n lérè wọ́n láwọn ò rí yanjú wọ́n láwọn bí wọ́n lé wọ́n láwọn pè wọ́n láwọn rí. nígbà tí ọ̀tọ̀ yanjú náà. ẹ dẹ̀ sọ pé ẹ̀yàn kò rí ẹ̀rí yanjú. bàbá èmi pè bàbá. àwọn náà pè bàbá yẹn. ọ̀yà ẹja nẹ́tíwọ́ọ̀kì ò déngbà náà tí wọ́n bá ti rí yanjú ẹ wá nẹ́tíwọ́ọ̀kì wá onílé aró bus stop lọ́jọ́. bẹ́ẹ̀ni sà. bẹ́ẹ̀ni ní ọjọ́ ni lọ́jọ́ náà ni. bẹ́ẹ̀ni ọjọ́ ni family àtọ́lá ni yóò wá. bus stop wọ́n sábà lọ́jọ́. bẹ́ẹ̀ni sà. wọ́n rí yanjú kẹ̀. bẹ́ẹ̀ni. Kókórò Alátẹ tó ń tàtẹ ní. ẹjọ́ dáàtì yín gẹ́gẹ́ dẹ̀ ni. bẹ́ẹ̀ni sà. bóòlù ẹ̀yin ti jẹ́ mà. èmi ìyá rẹ̀. ìyá ẹni. bẹ́ẹ̀ni. bóòlù ẹ̀yin ti jẹ́ sà. èmi ni bàbá ìyá rẹ̀. bàbá ìyá ẹni. bẹ́ẹ̀ni. kí ló ṣẹlẹ̀. àwọn kan tá a lè sọ. ok ọ̀yà. so ní 1990 ọmọ mi Fatima ó lọ sí Orogun Grammar School. ọmọ mi Fatima ó lọ sí Orogun Grammar School. so bàbá onílé aró àjọ ń gbé opposite ara wa torí àwọn kọ́lé àwọn rẹ́ǹtì ilé mi ò mọ̀ pé bàbá ti ń bá ọmọ mi lò pọ̀. so wọ́n wá sọ fún mi pé Fatima ti lóyún o Fatima lóyún kẹ̀ kí ló ní ìròyìn mọ̀ àti ìyá mọ́mọ́ rẹ̀ mọ̀ kankan ni. so mo bá gbé Fatima mo lọ gbé ní school mo bá gbé lọ sí ọ̀dọ̀ Dr. Abiodun ní asin ní Dubai ní asin bí Dr. Abiodun bá gbé lọ bẹ̀ mí ìjọba ń tẹ̀sí ọmọ yìí o mo gbọ́ pé ó ti lóyún ọba tẹ̀sí àwọn ló ti lóyún o. school wo ni Fatima wà ń gbà yẹn. Orogun Grammar School. ọmọ secondary school ni. ọmọ secondary school ni. bí class wo ni wọn. ó wà ní class 3 àbí nǹkan ló wà ń gbà yẹn class 3. GS3. bẹ́ẹ̀ni. ok lọ́dún 1990. 1990. ok. so ngbà tí bọ́dún wa mo fẹ́ tẹ̀ fẹ́ mo bínú gan pé kí n mọ ọmọ ẹni kí n mọ nà ó ní kí n filẹ̀ ó ní kí n jẹ́ ká lọ sí station a bá gbéra a bá lọ sí police station ní Ògbèrè Agúgù a bá lọ síbẹ̀. ẹ wá kí ni ó ṣẹlẹ̀ tó fi jẹ́ pé Agúgù lè wá lọ ẹ̀ ń gbé ẹjọ́ ń gbé UI àbí. àjọ ń gbé UI. ẹjọ́ ń gbé UI. ẹ̀yin tó fi jẹ́ kí dókítà sọ pé ká lọ. dókítà wà ní Asimbi ẹ wá lọ sí ọ̀rẹ́ méjì Ògbèrè láti lọ mọ́ ọlọ́pàá. bẹ́ẹ̀ni ó nítorí pé ó ṣe ti kí bàbá ọ lẹ́sẹ̀ ní ibẹ̀ yẹn pé kó lẹ́sẹ̀ láti jẹ́ pé kí wọ́n fẹ́ mọ́ attempt sí police station. ok. so láfi wá lọ síbẹ̀ mo sá lọ fi ọlọ́pàá arrest bàbá ní ibẹ̀
kò tá arrest ẹ̀ tá dọ́m kí ló dé bàbá tẹ́ fi ṣe ẹ̀kọ́ báyìí bàbá ò sọ̀rọ̀ wọn wá sọ pé pé mistake ni mo wá yarí gan ṣùgbọ́n mo wá yarí tí mo sọ pé ọ̀rọ̀ máa jẹ́ kóòtù ni later búrọ̀dà mi náà òun náà kọ́lé sí Ṣàngó ó kọ́lé sí Ṣàngó tiẹ̀ òun náà gbọ́ ó bá wá sọ́dọ̀ bàbá ó yarí màmá ọmọ náà òun náà yarí ọlọ́ba bàbá pé wọ́n na bàbá ní sí gbàsáwo so àwọn èyí sáà ń bẹ̀ wá èrò pọ̀ gan sáà ń bẹ̀ wá pé ká ní sùúrù pé kí n má sọ pé mo fẹ́ máa gbé ọmọ lọ sí kóòtù láti ìsìn o pé ọ̀rọ̀ yìí tó bó ṣe wà pé kí n ní sùúrù so a bá fi gbọ́ngbà yẹn ni wọ́n bá fi bá ní sọ̀rọ̀ ní orí rẹ̀ kò pẹ́ rẹ̀ náà nígbà tí ọmọ bímọ tán nígbà yẹn so ó tó nǹkan bí ọdún mẹ́ta síra wọn bí mẹ́rin dẹ̀ ni bàbá sákùsà bàbá onílé aró kú pàtí bàbá kú tó wọ́n á ní kí màmá bàbá ti dàgbà gan gbà wọ́n ṣiṣẹ́ ẹ̀ gan. bàbá ti dàgbà ó ti dóhùn náà ó dùn mí gidi gan nígbà yẹn so wọ́n á ní kí grandma rẹ̀ ọ̀sán máa kó máa lọ pé ọmọ lọ sí ọ̀nkọ́ lọ́mọ kí wọ́n sàn lọ kí wọ́n so bẹ́ẹ̀ grandma tó wà níbẹ̀ ní tó jẹ́ àkọ́fẹ́ bàbá òun wà ní ayédìsìn wọ́n máa bẹ màmá yìí ní ọ̀tún ló sí ẹni tó jẹ́ àbúrò bàbá gan ìdúró nǹkan àgbo wọn ti pé. bàbá tó ẹni ọdún mélòó ń gbà náà bàbá onílé aró. bàbá onílé aró bí ọba ti fẹ́ wọ bí 70 or 80 ń gbà yẹn. bí 70 80 Fatima tó ẹni ọdún mélòó ń gbà náà. Fatima ń sọ ọmọ 16 years ni. 16 years. yes 16 years ni nígbà yẹn ó kéré gan. ṣé bàbá onílé aró kan náà. bàbá onílé aró kan náà nígbà yẹn. tá a máa sọ onílé aró bus stop lọ́jọ́ tí ó jìnnà sọ lóróró. bẹ́ẹ̀ ni hòtẹ́ẹ̀lì kankan wà lọ́jọ́ onílé aró hòtẹ́ẹ̀lì. onílé aró hòtẹ́ẹ̀lì ọ̀nà tó kọ́ lé rẹpẹtẹ tó wà ní. ní gbogbo tó lọ street yẹn ṣé bàbá onílé aró gẹ́gẹ́ ni. bẹ́ẹ̀ ni àjọ wa ń gbé ní agbowó làjọ ń gbé nígbà yẹn. kí ló dé tó o ṣe báyìí mọ́gàjì. èwo ni mọ́gàjì. ó ṣe jẹ́ dá sọ̀rọ̀ yìí lábẹ́nú. àwọn ọmọ onílé aró fámìlì ńlá lọ onílé aró fa wọ́n sì láwọn ọ̀rọ̀ ìyẹnjú lábẹ́nú. wọ́n ìyẹnjú lábẹ́nú wọ́n á ń tì síra wọn. wọ́n sì gbà ká máa bọ̀ lórí rédíò. àwọn yẹn wọ́n gbà. bẹ́ẹ̀ni onílé aró ṣe tóbi tó onílé aró kan náà. bẹ́ẹ̀ ni bó ti rí nìyẹn. onílé aró tó rò hòtẹ́ẹ̀lì lọ́jọ́. àwọn gẹ́gẹ́. àwọn ni o. ìní wọn tó bí 80 lọ bí 80 ní ẹbọ ọmọ ọdún mẹ́rìndínlógún sùn. sùn nígbà yẹn ọmọ tó bí ń gbà náà ni èmi náà mọ́ra lọ sí skul. ẹ̀tọ́ Fatima ńkọ́. Fatima náà ti wá sá láìsí nígbà tí ó tó lọ́kọ tó bí ọmọ méjìlélẹ̀ òun náà tó wá sá láìsí òun náà ti kú àì báyìí pé òun náà kú ni òun náà bàbá gbọ́ gbogbo àwọn. ó mà ṣe o. Fatima náà ti kú. ó mà ṣe o ẹ pẹ̀lẹ́ ẹ ní fojú sunkún àwọn tó kù ẹ pẹ̀lẹ́ mo wá ń gbọ́ lọ bàbá. so nígbà tó ọ̀rọ̀ wa rí báyìí mo wá wò pé àwọn arábí ipò ogun tí wọ́n mọ́. bàbá ẹ mọ̀ jà pé ẹ jọ bàbá onílé aró ti kú. ó ti kú. Fatima ti kú. bẹ́ẹ̀ni. ọmọ tí bàbá onílé mo rò pé nínú gbogbo àwọn bàbá onílé aró àbí kẹ́hìn náà lọ́mọ yìí máa jẹ́. àbí kẹ́hìn náà ló máa jẹ́. torí lẹ́fù tí wọ́n wà kí wọ́n tó ṣe ń tẹ́sí pẹ̀lú ọmọ yẹn. ẹ gba ẹ̀bẹ̀ ń gbà náà ni o. mo gbẹ ẹ̀bẹ̀ ńgbà yẹn ni ní ó jẹ́ gbogbo ayé ọgbọ́. ní ó jẹ́ gbogbo ayé ọgbọ́ kódà mo fẹ́ fà lọ sí kóòtù ńgbà yẹn. ẹ kí ló wá ṣẹlẹ̀ báyìí. ẹ̀yìn ìgbà tí mo wá rí i pé ojú ọjọ́ ń lọ gbogbo ẹsẹ̀ bàbá ọ̀nàmọ́ kan wà tó jábúrò bàbá ó máa sọ fún wọn pé tẹ sátìrí ọmọ yìí o ẹ̀yin tẹ jẹ́ gbọ́n o ẹ máa wọ ọmọ ẹ dáadáa o ta lọ́jọ́ tẹ rí i pé bàbá lọ́jọ́ pé ẹ má jẹ́ kí ọmọ ẹ má jẹ́ kí òun náà wò ó jìyà ọkọ mọ́ sí ṣe kan ọ wá ní wọ́n Súnmisọ́lá ó ní kó gba fọ́tò bàbá onílé aró ó fún ní fọ́tò ó nítorí pé àìmọ̀ òun gan ó lè dọjọ́ iwájú kí ọ̀rọ̀ mọ́ dàbẹ́ ni pé wọ́n fẹ́ ó ní kó fi fọ́tò sí gẹ́gẹ́ bí evidence ọba fún ní fọ́tò. ta ló fún ní fọ́tò. àbúrò bàbá gan. àbúrò bàbá onílé aró. onílé aró obìnrin ni ìrírí wọn kẹ́ torí pé òun náà àjọ ń gbàdúgbò yẹn náà ni gbogbo wọn náà wọn dá sí ọ̀rọ̀ yẹn gbà yẹn tí wọ́n bẹ̀bẹ̀ ẹni tó jẹ́ ìyàwó bàbá onílé aró àkọ́fẹ́ rẹ̀ ó yìí wà dòní olónìí ọlọ́run tí mo ní kankan ọlọ́run tí mo sọ́dọ̀ àtàwọn ìyàwó yòókù àwọn náà gbọ́ tí wọ́n mọ̀ sọ́dọ̀ àwọn náà àti wọ́n lọ bá wọn sọ pé kí wọ́n mọ ní sùúrù kí wọ́n mọ ní sùúrù kí ló bí wọ́n fẹ́ ní sùúrù dà mo wá sọ pé òkè tó wà bẹ́ẹ̀ pé káwọ́ sí lábẹ́nú kí n gbé ọ lọ sí human rights gbàmọ́ adé human rights àwọn yẹn fún mi ní ìwé wọn ni kí n lọ sí
kí lọ fún ọ níwèé kí wọ́n. kì í ṣe pé nǹkan fẹ́ gbé wọn wá sórí rédíò ẹ ti ṣe lábẹ́nu tẹ́lẹ̀. ìfẹ̀gbọ́n orí sórí rédíò pé káwọn dàbẹ́ pé kí ni mo ní nítorí pé ọmọ náà ń gbọ́dọ̀ pé ọmọ yìí ara wọn náà ni tí wọ́n gbé wọn lọ sórí rédíò mi náà tún gbọ́dọ̀ mi náà torí ẹ̀ mi fi wá sí báyìí so gbàtà wá débẹ̀ mo máa fọ ní lẹ́tà pé ká fún mọ̀mọ́ pé kí àwọn èèyàn. mọ̀mọ́ tó jẹ́ ìyàwó bàbá onílé aró tó sojú wọn gbà náà tí wọ́n máa tu mọ̀mọ́. tí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n máa tu mọ̀mọ́. wọ́n sì wà láyé. wọ́n wà láyé dì sí i o tí àwọn náà wà láyé. ọ̀dà àbá. so nígbà tí a fún ọ níwèé wọ́n bá sọ pé àwọn bàbá dáadáa pé àwọn onílé wa o pé kí n ní sùúrù tó pé èmi táwọn máa sọ pé kí n lọ sí ọ̀dọ̀ prince wọn adakọ̀ prince yẹn wà ní ibi ẹgbẹ́ onílé aró wọ́n ní kí n sáàdì bẹ́ẹ̀ wọ́n ti bá sọ pé prince mo fẹ́ rí wọ́n ní kí n lọ rí mo bá lọ débẹ̀ mo bá rí prince yẹn wọ́n ti sọ pé òtí ẹ̀ mọ̀ mí kankan mo bá ṣàlàyé fún un ó bá ní ó ní òun alámòjútó property lòun jẹ́ ó ní kí n jẹ́ kóun pé kẹ́mi kó jẹ́ èkejì tó jẹ́ àbísí kejì bàbá yẹn kí n jẹ́ kóun pé ọba pé kẹ́mi kò gbọ́dọ̀ gbà ìwé kan o kò gbọ́dọ̀ gbà ìwé kan lọ́wọ́ ẹnìkan kan o ẹnìkan kan wàá sì wá kó bẹ́ẹ̀ jọ yìí náà ó ní wọ́n sọ pé kó wọn mọ́ gbàwé o ní pé ènìyàn náà gbọ́ pé kó wọn mọ́ gbàwé. ìyẹn màmá ìyẹn prince. ìyẹn prince yẹn tí màmá yẹn sọ direct wọn tó lórí ìyẹn ló sọ bẹ́ẹ̀ fún wa a bá tún padà lọ sí ọ̀dọ̀ woman right pé nǹkan báyìí so ọmọ ayé ẹ̀sìn tó wá pè wọ́n wípé tí wọ́n bá rí wá o àwọn òjò kí wọ́n gbé wọn lọ sí rédíò tí wọ́n ti wá gbọ́dọ̀ sí gbogbo ayé ló máa gbọ́ o gbà tí wọn ò dẹ̀ wá láfi wá sí bíbá ìgbà tá a débí tí wọ́n pe ẹni tó jẹ́ ọjà àbúrò bàbá tó lómi ọ̀mílẹ̀ yẹn so tí wọ́n pe bàbá lóun máa ṣiṣẹ́ lórí rẹ̀ bàbá lóun ti bá wọn sọ̀rọ̀ bá gbogbo wọn sọ̀rọ̀ oníkọ̀sẹ́ ní ìyàkátọ́ fẹ́ ṣe yẹ́sì nù wọn wípé bàtà àkínkù wa lọ sí rédíò nígbà yẹn nítorí fi mú wa tá a fi wá sí bíbá ní alẹ́ eré pé ká fi wá sọ́káyé ẹni tí ẹ jẹ́ ọmọ nàìjíríà kí ọmọ nàìjíríà bá a dá sí ni ìbò ni títọ́ ọmọ yìí láti kékeré dì sí ṣé bàbá onílé aró contribute kan tó kú. ẹ ṣe nígbà tí a fi bí ọmọ. ẹ bá súnmọ́ ajídẹ́ mọ́ mi. nígbà tí a bí ọmọ sí academy òrùjọ́ tí mo gbé lọ sí academy wọ́n sọ pírẹ́sà fún ìyá rẹ̀ sí agbéwálé ó pòṣù kan wọ́n ń pé kí wọ́n tó máa dáyàn lẹ́yìn gbà náà bàbá yìí sì wà ó wá ń gbà tá a gbọ́ pa bímọ ó wá ọmọ ẹnìkan lẹ́yìn mẹ́mẹ́ tó mú lẹ́yìn yẹn ó wá torí inú tiẹ̀ ń bẹ̀ mí ó wá ń lò sí wà ó fún ọmọ ní nǹkan ìyẹn ọmọ gangan lórí bẹ́ẹ̀dì wọ́n dẹ̀ bóde wọn lọ àrùn ẹ̀yìn náà lárí àràbọ̀ ó sì gbólóbi lọ ó sì gbogbo ẹ̀ òun náà lọ sọ ní Sọmisọ́lá aképẹ̀lú ní abáṣáde ká abábẹ̀rẹ̀ sí ní tọ́jú ọmọ àmójútó ọmọ à ń ṣe gbogbo ẹ̀. màmá báwo ni ìtọ́jú ọmọ yìí torí táìmù ni o. ìtọ́jú rẹ̀ torí pé àwọn bàbá àwọn onílé aró àwọn ẹbí onílé aró ó yẹ kí wọ́n wà ń bí yìí kọ́mọ̀ jẹ́ kó ogun tẹ̀ sọ yìí ẹ̀ ń parọ́ mọ́ wọn irú àwọn ọmọ bàbá tí wọ́n láwọn ò fẹ́ rí ọmọ yìí bóyá bàbá ti sọ̀tàn míì fún wọn pé irọ́ ni o àwọn kọ́ làwọn bí o ó lè bóyá tó ṣẹlẹ̀ nìyẹn wọn àbá tọ́jú. wọn ò bá wa tọ́jú kankan àwa sì ní gbogbo àtà fi bí mo máa ń lọ sínú ilé wọn inú ilé lọ́dọ̀ màmá yẹn àwọn màmá yẹn máa sọ pé ká ní sùúrù àwọn sá yanjú àwọn yẹn kí n sá. wọ́n lẹ́jẹ̀ àwọn lọ́mọ yìí wọ́n lọ́mọ bọ̀dá àwọn lélẹ́yìí àwọn nítorí náà ẹ fà mọ́ra o bí ìgbà tí màmá náà ti wò pé báyà nǹkan kan ó ṣe ni màmá sì fún ní fọ́tò wípé ká gba fọ́tò rẹ̀ pé fọ́tò bàbá ń lé aró rèé o torí ọjọ́ iwájú o àbágbá fọ́tò. sọ̀rọ̀ skul rárá. ọjọ́ skul ọjáde yunifásitì. ọjáde OND ló jáde ní Ọ̀fà ní Ọ̀fà. Federal Poly Ọ̀fà mo ti parí ẹ̀yin náà lẹ ṣe gbogbo ẹ̀. àwọn ẹ̀rọ náà sí náà rí lọ́run fún sí náà rí. so ìsànú mi o. kí ló fẹ́ báyìí. n fẹ́ jẹ́ ká ọmọ Nàìjíríà gbà mí ni kan tẹ̀ kí torí àwọn ẹ̀gbọ́n mi wọ́n fi rí tèmi rò rárá wọ́n lè fẹ́ gbé tọ́ mi tó jẹ́ tèmi lọ́wọ́ wọn. wọn recognize ẹ rárá sir. as if you are not part of the family. Yes sir. ṣé bí wọn ti pín ogún bàbá. àti ẹ̀ lè sọ àlè dáhùn sí. bá wọn ti ń ta àwọn díẹ̀ ń bẹ. wọ́n ń tà wọ́n láàrin ara wọn. wọ́n ń ta wọn láàrin wọ́n ń ta wọn gan. wọn dẹ̀ recognize ti rárá. ọjọ́ tí grandpa mi lọ sí human rights ta mú lẹ́tà
tamilẹ́tà lọ sí ọ̀dọ̀ wọn tí wọ́n gbà lọ́wọ́ wa ìkan lára ọmọ yẹn pè mí ó sọ pé ó ń tẹ́tì mi kí àwa lọ sí human rights pé àwa ń disturb àwọn ní pé tí mo fẹ́ gbà yẹn gan mi tàwa ní ẹni ti gbà pé màá lose ẹ ni ní pé gbogbo àwọn tó ń báàkì mi gan pé àjọ máa lose papọ̀ ni ó ṣe cut fóònù yẹn. ta ló kọ ẹ tó sọ bẹ́ẹ̀. Wọlé ní orúkọ ẹ Wọlé Akínpẹ̀lú. so Akínpẹ̀lú gangan ló kọ bàbá onílé aró. bẹ́ẹ̀ ni sà. kí ló fẹ́ fọ́ ọmọ yìí kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ fọ́ ọmọ yìí èmi ò gbà pé bó ṣe rí nu. dókítà wa kó wà bí dókítà tó yin fàtítà ó wà lásìn bí báyìí. bó ṣe rí ní sà gbogbo àmọ́ ń lọ ní ilé wọn tí màmá yẹn mọ̀ yín pé kásánì sùúrù ó pe àwọn ọmọ yẹn ọmọ yẹn náà sì ń pè wọ́n ń pe léyìí ìkan ń pè tí wọ́n ń pè lórí sẹ́ẹ̀tì tí ń ṣe ọmọ tó pè mí wọlé yẹn náà pè kó tó di pé wọ́n ń sọ̀rọ̀ sí i àwọn yòókù ń sọ pé kó dáwọn ṣe káwọn kan kú láàrin ara wọn àwọn kan ọgbà. èèyàn kan sọ pé òun mọ̀ nípa ọ̀rọ̀ yẹn gbà náà gbẹ́gbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ pé òun mọ̀ sí onílé aró bẹ́ẹ̀ ni. mọ́gàjì ẹ pè wọ́n ni ẹ yín ọ̀kàn sí wọn rárá ẹ kàn borí rédíò ẹ fẹ́ borúkọ ní aró jẹ́ kí wọ́n dá kí ni yanjú ẹ gbé bàbá sórí rédíò. ní kó tó di pé agbètè wá sórí rédíò akúrú gbìyànjú tó pọ̀ lórí ẹ̀ a dẹ̀ ní ọmọ kan bíbá yìí náà tó ń ṣiṣẹ́ ń lè iṣẹ́ wa yìí tó jẹ́ pé ẹbí onílé aró ni wọ́n á láti pe bàbá wọn torí àbúrò bàbá onílé aró lẹ́wọ̀n á láti pè wọ́n pé ọ̀rọ̀ báyìí o ó yẹ kọ́ ọ̀rọ̀ ti dé rédíò ti pẹ́ àwọn gan-an ni wọ́n dá wa lọ́wọ́ kọ́. Akeem Adékúnlé Sanni ibi tẹ́ ẹ̀ sọ yẹn náà ni ibi tẹ́ ẹ̀ sọ náà ni ẹgẹ́ tẹ̀. àwọn ni wọ́n dá wa lọ́wọ́ kọ́ pé àwọn ó sa gbogbo agbára lórí ọ̀rọ̀ yìí pátá táwọn rí yanjú ṣùgbọ́n létà àgbà tó dòní tó di bí ọ̀sán wọ́n ní bàbá gan sọ fún àwọn pé wọ́n ń gbá àwọn ọmọ ń gbá àwọn síra wọn wọn ò fẹ́ jẹ́ kọ́rọ̀ yẹn ó yanjú àwọn ọ̀dẹ̀ lágbára kankan táwọn lè ṣe lórí ẹ̀ pé ọwọ́ àwọn ti ká sókè lórí ọ̀rọ̀ yìí o nígbà tẹ́yìn tẹ́ jẹ́ ẹbí náà ní ẹ̀yin ò lè ṣe nǹkan kan tá a sì tó jẹ́ pé àwọn ọmọ náà fúnra wọn láwọn ò recognize yín báyìí àjẹ́ pé àwa tí àwọn ọmọ Nàìjíríà tó sì jẹ́ pé wọ́n ọ̀rọ̀ yé wọn dáadáa bóyá kí wọ́n bá wa dá sí i ẹ̀rákùn ìdí tẹ́ fi rí àánú torí tó ọ̀ràn rí mọ́ ọ̀rọ̀ tó ọ̀ràn rí mọ́ pé. ọmọ bàbá onílé aró ni onímọ̀ ọ̀ràn rí mọ́rọ̀ ó náà máa ń nílùú aṣọ kèébé ká sọ yàrá. aago 9 ti kọjá ìṣẹ́. ọkọjá nínú ẹ sọ̀rọ̀ bàbá onílé aró lọ́jọ́ ń bì tani ọmọ onílé aró bus stop tani ọmọ bàbá onílé aró. alátẹnumọ́ kíni. wọ́n ti sọ. ọkọ̀ yẹn kẹ́yìn ọ̀nà ilé wọn tí wọn bá wá kẹ́yìn ó gbá wọn àti kẹ́mi àbí nǹkan lọ àbí kẹ́mi kẹ́ gbókọ̀ wọn. ó tọ́ sí ni o ọba dọ̀là àlè. èmi ló ń bá wíwá. wonder shall never end o. wọ́n wá neglect tiẹ̀. bẹ́ẹ̀ni sà. kí ibo okùn bàbá pọ̀ bàbá ní nǹkan tó pọ̀ nǹkan mélòó wọ́n fẹ́ fún wọn. bàbá náà pọ̀. bàbá náà gbà ṣé ẹ mọ̀ wọ́n ni. ẹ̀rọ tó mẹ́rẹ̀ ẹ̀jẹ̀ kọ́ lọ́jọ́ gbígbà gidi ọ̀sán. ẹ̀yin ọ̀rẹ́ bàbá náà gbìyànjú àbàbà tẹ́láì. ṣé ẹ mọ̀ wọ́n. mama. ní Ṣàngó kẹ́ẹ̀tọ́ dídí bí ọjà Ṣàngó ilé wọn bẹ́ẹ̀ kẹ́ẹ̀tọ́ lójú rẹ̀ ẹ máa wò bí ilé àtijọ́ ẹgbẹ́ máa wọ bẹ̀lẹ́ mọ̀ pé ojú wọn gbọ́ lé ẹ̀rọjú títì ní fẹ́ẹ̀ bọ́ọ̀sì ọlọ́yọ̀ dá fún wa olójú kòkòrò ń bẹ láàrin wa yìí. láàrin yín. ìwà òjẹ́ mi ó dúró bẹ́ẹ̀. ìwà òjẹ́ dúró bẹ́ẹ̀. ìwà bẹ́ẹ̀ ṣe ń júwèé lé wọn o. ok. kí ni a wàá ṣe lórí ọ̀rọ̀ báyìí. sùúrù lọ gbá àpọ̀. ẹ̀yin ọmọ Nàìjíríà. ìgbà mi ni o. bẹ́ẹ̀ ṣe ń wọ̀ wáyìí ọmọ bàbá onílé aró wọ́n wà ń lo èbó ọmọ bàbá onílé aró wọ́n wà káàkiri Nàìjíríà àbí. bẹ́ẹ̀ni sà. Akínpẹ̀lú àbí. bẹ́ẹ̀ni sà. bàbá wa Akínpẹ̀lú kọ́lọ́ wọn fọ̀rùn kẹ́ wọn kọ́lọ́ bá foríjì wọn kọ́ bá wa yááfi wọn èyí sọ̀rọ̀ òkú ọ̀run nísọkúsọ ṣùgbọ́n ẹ̀yìn wọn ó dùn mí bẹ́ẹ̀ ṣe yìí
kò yẹ kẹ́ ẹ jẹ́ kọ́rọ̀ yóò dórí afẹ́fẹ́ irú ọmọ yìí kò lè káwọ́ bọnú pé òun ọ̀fẹ́ ó dórí afẹ́fẹ́ kẹ́ ẹ wá jẹ́ mógún ibi tọ́rọ̀ rẹ̀ sì gbà wá gan kì í sẹ́ńtọ́ yẹ kẹ́ ẹ jẹ́ mógún ọ̀nà tí ìbí rẹ̀ gbà wáyé àní gbà àwòrán lè pè tí wọ́n yọjú sí wa. ẹ bá pè bí ọdún tó jẹ́ dókítà wa ń gbà yẹn ó wà ní asíbí. àwọn wà jẹ́rìí gbẹ̀yìn ni àní nínú àwọn onílé arókà náà wá sọ tiwọn kọ́mọ nàìjíríà wọn mọ̀ pé rọ́lẹ̀ pamọ́ wọn. ta ni mo lè pè nú wọn. ìyàpélé first born wọn wà ní abroad. ìyàpélé ẹ tọ́jẹ́ first born ọdún wọn. bẹ́ẹ̀ni àtọyìn. tọ́jẹ́ first born bàbá wọn wà lábroad ṣé tóyìn akípẹ̀lú náà wọ́n ń jẹ́ wọn ò tí jọ ọkọ̀ wọn kọ́. àti tóyìn ọmọ onílé aró amẹ́ríkà wà àbí London. ẹ pé London. ẹ mọ̀ gbọ́ wa lálẹ́ yìí o ẹ̀yin ti London ẹ máa ṣí ààrẹ dáadáa tẹ́ ẹ bá mọ ẹnìkan tí ń dà àti tóyìn akípẹ̀lú wọn jẹ́ kí wọ́n tó má rí báyọ̀ wá change ẹ̀ ní ìsàbí wọn ò change ẹ̀ àmọ́ ọmọ onílé aró ọjọ́ onílé aró UI àti ti Sango náà tí màmá yìí sọ ọlọ́run kẹ́ wọn gan púpọ̀ nù ẹbí yẹn kò yẹ kí wọ́n jẹ́ kí irú ètò yìí kó dé orí afẹ́fẹ́ mo bẹ̀ yín torí ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń tó onílé aró àtẹ̀yìn ọ̀rẹ́ ẹbí yẹn onílé aró ní àpapọ̀ ẹ jọ̀ọ́ ẹ wá yanjú ọ̀rọ̀ yìí o ẹ ṣàánú ọ̀rọ̀ ìbí o èyí lágbára pọ̀ àwọn èèyàn wọ́n ń tẹ̀bẹ̀ o ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run nítorí pé tá a bá ní káwó mọ̀jẹ̀ ń tu débẹ̀ mọ̀jẹ̀ ń ká tẹ̀ sọ ẹ ti ti màmá ní agbára ọlọ́run wọ́n mọ̀ pé wọ́n ti yọjú kó tó dijọ́ mẹ́jọ bóyá wọ́n ti yọjú kó tó dijọ́ mẹ́jọ àbí ká gba ìpè láti abroad nípa first born ọmọ bàbá onílé aró yẹn akí pẹ̀lú àbí ẹ máa lọ. ẹ jẹ́ ká gbé bọ́dì ọjọ́ ti lọ nǹkan kúnlẹ̀ o ọ̀rọ̀ tó di ìkàyà tó di ọ̀wọ́ níjẹjọ tó lágbára pọ̀ lórí ètò yìí owó aláàtẹ tá a fi túká lórí ètò yìí tó di pé wọ́n fẹ́ máa kura wọn kúùkù a tún kọ́ bọ̀rọ̀ yẹn lónìí ọ̀rọ̀ man tó lóun ọgbọ̀mọ lọ́wọ́ ìyá àyàwó rẹ̀ tíyàwó ti kú ṣùgbọ́n tíyà àyàwó kọ́ ọmọ sọ́dọ̀ tó lóun ọgbọ̀mọ n ò kí kálukú ti mẹ́lẹ̀rì tí a sọ wálé nì so ìyẹn lágbára díẹ̀ a gbọ́dọ̀ yanjú ẹ̀ lónìí o a gbọ́dọ̀ yanjú ẹ̀ ìyá ní ẹ̀wọ̀n náà pẹ̀lẹ́ sáàmù mi tútù. ẹ̀mí ẹ̀sẹ̀ mi mú àwọn etí ẹ̀sẹ̀ mi mú para wọn. ẹ súnmọ́ kínní dáadáa sá ẹ má fẹ̀yìntì ẹ súnmọ́ ẹ kalẹ́. ẹ kalẹ́ sá. ṣé ìyàwó yín tẹ́ ẹ sọ ni. bẹ́ẹ̀ni. tẹ́ ẹ fẹ̀sùn kàn. bẹ́ẹ̀. sọmọ yín ló wà lẹ́yìn rẹ̀ yẹn. bẹ́ẹ̀ni sá. ẹ̀yin lẹ lọ́mọ. bẹ́ẹ̀ni. ẹ sure. mo sure. 100%. ẹ kalẹ́ mà. ẹ kalẹ́ sá. yes ma. bọ́ǹgbà tí wọ́n pè yín mojo sálí sílé wọ́n lè wà náà. mo yọjú mẹ́ta gan ni mo wá ẹlẹ́ẹ̀kẹrin mo mọ̀ pé wọ́n kúrò mọ́. kí ló tí ọ̀rọ̀ yẹn tẹ̀ wá rí yanjú lábẹ́nú. n tó ṣẹlẹ̀ ní wípé ó ní mo gbé ọmọ òun sá lọ. ẹ súnmọ́ kí ni ẹ̀ dáadáa. ó lóun lòun lọmọ kí mo gbọ́ ọmọ òun sá lọ èmi ò dẹ̀ lóyún fún un Túndé ni mo lóyún fún. mo dẹ̀jẹ̀ kó yé wọn gan náà wípé tí ó wàá dá lójú kó lọ ṣe DNA test fún ṣé mi tí mo lóyún mẹ́ tí mo lóyún fún ni tí mo jẹ́ bébì ni. kó lọ ṣe DNA test. ó lọ ṣe fún ọmọ ẹlẹ́lẹ́ lẹ́yìn mi kó wá ṣe kọ́kọ́ palẹ̀ ìgbìmọ̀ ni mo rẹ́dì mi kì í ṣe bébì. wọ́n lọ ti bímọ kan fún tẹ́lẹ̀ náà tó gbé lọ pé nǹkan ló ní kó tún gbé padà. ẹ̀wọ̀n dàlú ó rọ̀pù ara ẹ̀ níbi ibẹ̀ yẹn ni ṣé lọ́mọ yẹn ìgbà tí mo fi wá sí àwọn méjì dájọ́ ń déètì so táìmù tí mo dẹ̀ lóyún ọmọ yẹn sí mo ń ṣe menstruate mọ́ ọmọ yẹn. ohun àtẹnìkan lẹ́jọ́ lòún fẹ́ gbà yẹn. ẹ̀yìn mi àtẹnìkan tí bàbá ọmọ tí mo bí ọmọ yẹn fún ìlàjọ ń fẹ́ra ń gbà yẹn so mo dẹ̀ menstruate fún 5 months mi ì dẹ̀ mọ̀ so mọ́mí ẹ tó wá gẹ̀yà fún tó gẹ̀yà àdúrà àwọn náà wá gẹ̀tì pé mo lóyún wọ́n pè mí náà pé àwọn rí ọ̀pọ̀ olóyún àwọn sì rí ọ pé o mọ̀ ń wá ọmọ àwọn wá n bá ní abẹ́rẹ́ ni mọ́mí mo ní ṣùgbọ́n mi gọmọgọmọ kí mo lóyún pé wáyé kí abẹ́ ṣe ń sọ ìpà mímí náà ti ń rí nínú àkàmọ́ mo ń dẹ̀ tún ṣe menstruation ní bá ní ó dà àwọn ò mọ̀ lọ sí hospital àwọn ò lọ bọ̀ ìyẹ̀wò bóyá olóyún àbó lóyún tó tọwọ́ gangan fún ara ó fojú ara rẹ̀ rí wọ́n dẹ̀ mú mi lọ síbẹ̀ a dẹ̀ lọ ya scam gan láti lọ ya scam a dẹ̀ gbé yẹ̀wò síra wọn ẹ̀yin kọ́lá ẹni kíní yìí o gbàtà súnmọ́ra wa lélẹ̀ oyún tà tí a sì ń wò yìí lélẹ̀ yìí ó ti lọ kódà ó ti lé 5 months
ó dẹ̀ sọ fún sáré sílẹ̀ pé òun gbà tèmi fi lóyún fóun èmi gbóyún sá lọ fóun ni tẹ́gbà rẹ̀ òun lásídẹ́ǹtì kò lásídẹ́ǹtì o gbogbo àwọn fámìlì rẹ̀ náà wọ́n pè késo ló lọ́mọ ebi pé àǹtí ẹ̀kan dìdí wà tán wá bá mi jà ipe gbóyún àbúrò mi kẹsàn àbúrò yín ló lóyún pé imi gángan tètè mọ̀ kí mo lóyún òun menstruate lọ́wọ́ nǹkan tó fà á nìyẹn adẹ̀yẹnjú ẹ̀jọ́ yẹn ọ̀rọ̀ yẹn tán síbẹ̀ ọ̀rọ̀ yẹn tán ó tán sí bíbẹ̀. ọmọ yẹn ń kọ́ báyìí. ọmọ yẹn wà ń bí báyìí Ọlámídé máa bọ̀. máa yọjú sí. ọmọ yẹn nìyẹn. ok mo dá mọ. gbà tó dẹ̀ tó ìyá tó dàrin kan ó tún wá bá mi padà lẹ́gbàá ìdílé ọmọ yẹn ti ń lo ọdún kan àtààbọ̀ mo ti kúrò lọ́dọ̀ bàbá ọmọ yẹn ó ti wà nílé wa bílẹ̀ tó ń lẹ̀ gbalẹ̀ sílẹ̀ kò jìnnà sílé ọ̀dọ̀ wa ó wá mi wá síbi bẹ̀ wọ́n mú wa mọ́ ọ̀hún gbòòrùn rí pé ọmọ yìí ti kúrò ní ilé ọkọ ẹ̀ à ń pẹ́ nìkan yàfa wá sí i níwọ̀n yẹn wá ní à ẹ mú wà wá mọ́ pé ẹ̀yin náà lè dá wàhálà lẹ́nu ilé ọkọ rẹ̀ pé àwọn èèyàn ọkọ rẹ̀ ti gbọ́ pé sọ pé ẹ̀yin lẹ lọ́mọ sẹ́yìn lẹ lọ́mọ ni àbí wò gan lóde gan ná níwọ̀n yẹn sáyìn sọ tiẹ̀ kò wá mọ́ tó bá rí mi títì ìgbòho rẹ̀ ní gàrà mi ti ń tajà tó bá rí mi títì tí máa wọ mọ́tò rẹ̀ yóò tún máa bẹ̀ mí kí n jọ kí n pàṣẹ lóhùn tí má kọ́ ọmọ kẹ́rà ló fìyà jẹ mí ojú ẹ̀ ni mo ṣe sọ mi sọ lẹ́yìn ẹ̀ ẹ̀yìn gbọ́dọ̀ tí mo lè mú padà pàtó yóò bẹ̀ẹ̀ tó yá tó sàwọn mi lọ́rùn pé kí n sá padà kí n jọ àtẹ̀mí àtọmọ òun ò tọ́jú wa kí n mọ̀ bọ̀ padà mo lè padà sọ̀dọ̀ ẹ̀. mo kọ́ apá àfẹ́rẹ́ rẹ̀ mo bí kìíní fún ọ mo bí kejì fún ọ ẹlẹ́ẹ̀kejì yẹn ṣaláìsì. ọmọ tí mo bí lálẹ́ tí nǹkan kò mú tó lẹ́yìn ẹ̀jẹ̀ ni mú. nígbà tí ẹlẹ́yìn lọ nínú chọ́ọ̀chì wọ́n fà wọ́n ta pé mọ́mí ìyá ẹ̀ ló pọ̀ mọ́ wọ́n sọ clear nínú chọ́ọ̀chì ni kèsọ́rọ̀ pé hà kankan àti tí yàrá tó dáná náà bọ́ra ló kù wọ́n sọ clear ni wọ́n sọ clear èmi gẹ́gẹ́ wọ́n kọ̀ pé ta ní jẹ́ Mariam nínú church kó bá yẹn nínú ìṣe kó bàtà gangan yàrá máa ń pé Mariam bọ́ta wọn náà ń pè bá sí bọ́ta mi sì lọ́ọ́ gan church ni mo sì wà n bá dẹ̀ bọ́ta ń jọ yìí náà yẹn bá ní ń gbọ́ ní ẹ̀rọ bàbá ìwà ni ọmọbìnrin yìí ó ẹ̀sẹ̀ bímọ ni wọ́n ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ láago mẹ́wàá lẹ́lù láti iléeṣẹ́ rédíò Àgídìgbò 88.7 FM Ìbàdàn. ọmọ tó bí ti ṣaláìsí wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní kí wàá ṣe lásán wọ́n ní ọ̀fà ni wọ́n ní ṣùgbọ́n àtọ̀dọ̀ ìyá akọ rẹ̀ ló ti wá. yàrá yẹn fẹ́ mọ pamọ́ màlíkà yẹn lẹ́nu ẹni wọ́n sọ fún wọn pé kí wọ́n pamọ́ òun lẹ́nu kó jẹ́ kó òun sọ tẹnu tòun sọ́kọ̀ ìwà àbíbá yìí ni tó wọ́n bá yìí kó ní bọ́ síta ó lè bọ́ tàǹjọ́ náà mo ti à ń pẹ́ nìkan níyà pure water mo ti ẹ̀ bù sẹ́kún ìyá yẹn ni wọ́n sunkún mọ́ tọ́wọ́n ti pé kọ́ ọmọ bòde lábẹ́ ẹ̀ tí èpè ó kú mọ́ nínú wọ́n sọ ẹkún kankan mọ́ níjú rẹ̀ nù wọ́n dẹ̀ wà sọ̀rọ̀ yẹn jọ yẹn pé ọmọ tó sọ́sọ́ láìsí yìí o ọwọ́ ìyá yín ló ti wá o ìwọ àfúrò gan parọ́ gan ló kù odidi 3 days ó ní mo fi lọ bí ọmọ yẹn fún 3 days lọ́pọ̀lọpọ̀ ìyá àgbà tàǹtí tá à ń sọ̀rọ̀ wọn yìí tí wọ́n rẹ̀ pù mí tọmọ yẹn tó fi bòde lábẹ́ mi ìyá wàràkà níyì ẹ wá jẹ́rìí sí i tó ẹ̀yin náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ abẹ́ ẹ̀sìn bẹ́ẹ̀ ṣé wọ́n mọ pamọ́ lẹ́ẹ̀kan síbẹ̀ ni mo pamọ́ lẹ́ẹ̀kan kò tí ì kàn wá kàn yẹn síbẹ̀ ni mo pamọ́ tó ẹni tó tọdún pé kiri ẹ̀yin náà ń gbé lẹ́yìn káàkiri pọ̀ ní olóòlọ́mọ kọ́ bọ̀rọ̀ fún wọn fún ìsàlẹ̀ sílé túnlé tí mo fẹ́ ẹgbẹ́ yìí náà mo sì rí túnlé àwọn ẹ̀kọ́ mo sì rí túnlé ọ̀rọ̀ yìí kọ́ mo sì rí kò ní nǹkan tẹ́ wọ́n gbà ọwọ́ rẹ̀ ìyá àjẹbàjẹ́ ẹ jọ òfin tí fíjà ti sọ ọ náà. yíyọ gba kan lọ́wọ́ rẹ̀ ìgbàfọ̀nà táyẹ̀ gba kan ìgbàfọ̀nà táyẹ̀ kan níta ẹ̀ máa ń jẹ́ ń kọ́ alájẹbàjẹ́. ẹ sì jẹ́ ó bínú. alájẹbàjẹ́ oníjẹkújẹ àgbáyà bẹ́sẹ̀ báyìí ló kọjá kiri bí àtìlẹ́ ọkọ̀ yóò bàjẹ́ ọkọ̀ yìí yóò bàjẹ́ dábàá mi lọ́kọ̀ jẹ́ kí ọkọ̀ yóò bàjẹ́ Mújì ọkọ̀ yóò bàjẹ́ Mújì ìyá búlọ́ọ̀kù láàdì ọkọ̀ yóò bàjẹ́ bẹ́ẹ̀ tí mo lọ́yún ìyẹn tí mo lọ́yún fún ni ọkọ̀ yìí lè jọ ọkọ̀ yìí kò yọ Mújì ìyá búlọ́ọ̀kù yà bá àtẹ̀yà kọ́ ẹ láàyè inú ìlú ẹ̀kọ́ àní ọkọ̀ yóò bàjẹ́ tí bá mi lọ́kọ̀ jẹ́ kí ọkọ̀ yóò bàjẹ́ ọlọ́wọ́ lákùnrin àbíamọ ọkọ̀ yóò bàjẹ́ àbúrò yẹ pé ọ̀jẹ̀ Tatúndé ọ̀jẹ̀ Tatúndé nínú ní bíọ́lẹ̀ oníjẹkújẹ àgbàyà yìí agbófò ọ̀hún bá mi lórúkọ jẹ́ kiri kí ló dé ó ti bínú kí ló dé ilẹ̀ tí mo lóyún fún ni ẹlẹ́kọ̀ọ́kọ́ yóò yọ̀ ni. tó o ti ṣe tán. èmi ọ̀rọ̀ ìfúnlẹ̀ kan ò kí ló ní ọmọ tó wá dá lójú pọ̀ lòun ní ọmọ lẹ́lẹ́yìí wọ́n yẹ díẹ̀ ní tẹ̀sí fún ọsẹ tọ́mọ rẹ́ẹ̀dì kó wá ṣe
lóyún fún mi ò lóyún fún kódà gan mo sì ní ẹlẹ́yìn bíi méjì sí mẹ́ta tí mo lè pè ní tí mo jókòó sí yìí. kó ṣe DNA test. kó ṣe fún un mo sún àwọn ọmọ nílẹ̀ yìí nìkan wá ṣe fún un tọ́gbọ́n bá ní mo yàn dẹ̀ àwọn tí wọ́n sọ lọ́wọ́ wa ní àtiwọ́ àti mújì ọkọ̀ àwọn méjì gan ó sì bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ ni kò tí ì bàjẹ́ torí mi ò lóyún fún un gbogbo pẹ́mọ̀ sí pẹ́mọ̀ sí nínú ẹ̀rẹ́ náà ìyá black náà ló kó mi sí àwọn náà kó mi sí àwọn náà lè dáadáa ni kí wọ́n fẹ́ kí n mọ̀ gbá. kí ni orúkọ rẹ. Mẹ́ríàmù ló kọ mi Mẹ́ríàmù ló kọ mi Mẹ́ríàmù ni mò ń jẹ́ Mẹ́ríàmù ni mò ń jẹ́ kí ni bàbá mi lọ́kọ̀ jẹ́ kí ni jọ fún mi lọ́rùn lẹ́wù jí. Kókórò Alátẹ tòun tàtẹ ní owó alátẹ tòun tàtẹ ní Kókórò Alátẹ tòun tàtẹ ní owó alátẹ tòun tàtẹ ní tẹ̀tẹ̀ gbogbo agbóǹde lọ́rùn ṣàlàyé oníkálukú lọ́tì ní tiẹ̀ lára yé Kókórò Alátẹ tòun tàtẹ ní owó alátẹ tòun tàtẹ ní. Miriam. wọ́n pè é lèmi lórí ọkọ yóò bàjẹ́ ọkọ yóò yọ̀ wá láàyè. lọ́tì ní tiẹ̀ lára Kókórò Alátẹ. Miriam. sá. orí rédíò jẹ́ ibi tí ààyè ẹ̀kọ́ ti máa ń hàn àbí èèyàn dẹ́kọ̀ọ́ àbí èèyàn lẹ́kọ̀ọ́ èèyàn gbọ́dọ̀ exhibit ẹ̀ lórí rédíò má jẹ́ káwọn èèyàn máa wò bí ipò lẹ́kọ̀ọ́ bí ìgbà tí èèyàn bá dé lùbọ́ tó gbé dáadáa sẹ́nu ẹ̀rọ tí ẹ̀rọ wa lọ dáadáa tó wá ń dà lé wèrèrè ló ń dọ̀rọ̀ lè látàárọ̀ tí àwọn tó ń bú yìí ó lè mọ bú wọn ń ta láìsí inú stúdíò káwọn náà sì máa wọ bó ṣe ń bú ẹ ló ń ṣépè àwọn náà ò ní wú ẹràn nítorí mọ àwọn dákẹ́ yẹn ó yẹ kó o mọ̀ pé nǹkan kan ló mú ẹ dákẹ́ kì í ṣe pé ó wù ẹ́ bẹ́ẹ̀ tó o bá ní bẹ́jọ́ ṣe gùn tó lọ́ọ́ dáná ẹ̀ ó sùn lé náà ó ṣe ń takwẹ́rẹ́ tó ń takwẹ́rẹ́ yìí ó yẹ kó o ṣe sùúrù fa ìbéèrè ẹyọ kan mo béèrè ọ̀dà stúdíò rù wọ́n sì máa ń ọ̀pá 16 lọ́wọ́ wọ́n fẹ́ ọkàn kan aago ọlọ́ra kan gógógó 15 tó kù ara aago náà ni ó gbó mọ́ ìbéèrè wà wájú mi fún ọ má lo eléyìí láti bí mò ń rí bí ọgbọ́n kan láti má jẹ́ kí n béèrè gbogbo àwọn ètò kù ṣé n béèrè sọ dá mi lóhùn kò ní díjà sọ wà pé mi àti ọjà bó wá sí àwọ àti wọn lọ ń jà má fi bẹ́ẹ̀ mi jà tó ti gbọ́ so o ní ìdí omi dáadáa o mú mi ṣé ká mú mi wá fún ọ jẹ́ mú mi omi mọ̀ dáa lẹ́ẹ̀kẹ́ ò mú mi gan wá èyí tó tutù dáadáa tó o bá mú mi wọ́n fọmọ lọ́mú kò lè mú mi tútù mú ètò ọwọ́ lọ́wọ́rọ́ wá àbí bò ní ẹ bá mú mi wá fún ẹjọ́ ò mú mi. Alátẹ tòun tàtẹ ní owó alátẹ tòun tàtẹ ní tẹ̀tẹ̀. má ok ẹ dákun àìsàn ńkọ́ o kò sí ní ọ wà ní ẹni ọba ń fún ìyá níwẹ̀ lómi gbóná ṣé ẹ rí bí bọ́ bá jẹ mọ́ kọfí ẹ bá ń mẹ́ẹ̀kì kọfí fún ẹ mẹ́ẹ̀kì kọfí fún ṣé kò ní ṣe pé ẹ mọ̀ dọ́ tẹ̀lé o. àbálẹ̀ mi kò sí yọnu. kò sí yọnu. wọ́n ní kó àwọn máa kẹlẹ̀kùn máa lórí pọ̀ fẹ́ dọ́ tẹ̀lé láàrin òru o. kò sì sí kìnìún ládùúgbò ìbàdàn kọ́ máa wá sọ pé ó fẹ́ ṣe kò sí gbó ládùúgbò yìí. wọ́n ti gbé kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀ lọ́wọ́. ẹ dákun ṣé kòkòrò tí ń jẹ̀fọ́ ṣé ìdí ọsàn ni ọ wà ní ibẹ̀ fọ́ lọ́ fẹ́ jẹ ìdí tó fẹ́ jẹ náà ni ọ lọ. sọ́wọ́ àyẹ̀kọ́ tó jẹ́ pé bọ́gàjì àyàfi bọ́ bá jẹ́ pé. ara ilé ẹni níṣe ni. àyàfi. àwọn ọkùnrin àmì kọ mú omi láì mú omi ìní kọ́ntínú ètò yìí mú omi. láìfádà. Kókórò Alátẹ tòun tàtẹ ní owó. See the way you provoke this woman wo bó ṣe múnú bí ẹni ẹlẹ́nu súnmọ́ wájú kí ló dé o ti múnú bí jù múnú bí ìwọ náà mọ̀ pé wọ́kọ́ ló ní ọmọ àkọ́kọ́ yẹn. èmi mo ní ọmọ àkọ́kọ́. sọ̀rọ̀ sókè. èmi mo ní ọmọ àkọ́kọ́. ìwọ ló ní. tẹ̀yìn rẹ̀ náà ìwọ ló sì ní. èmi mo ní tẹ̀yìn ẹ̀ náà. It's alright.
Miriam kí ló lè fa kọkùnrin méjì máa jà sọmọ kan gan. kò yé mi o torí pé kí nìkan tó lè fà bóyá ọkùnrin tẹ pé ẹnu ẹ̀ kú bóyá ẹni tó wulẹ̀ wà nínú ilé rẹ̀ náà bóyá wọ́n fà fún un ni kí ó máa fẹ́ ni tí olódò obìnrin mi pé ń ta ọ̀rọ̀ kó jẹ́ pé àṣìṣe rẹ̀ iṣẹ́ rẹ̀ kò bá tó obìnrin mú. ó fi pé bóyá obìnrin fẹ́ ọkùnrin méjì lẹ́ẹ̀kan náà ní ló lè jẹ́ kí wọ́n máa jà pé èmi mọ́ lọ́mọ ìwọ lọ́ lọ́mọ. bẹ́ẹ̀ni. o ti ṣe náà. mo ti ṣe. níbi alákọ̀ọ́kọ́ yẹn. níbi alákọ̀ọ́kọ́ yẹn. sọ́tún ṣẹlẹ̀ níbi ẹlẹ́ẹ̀kejì náà. níbi ẹlẹ́ẹ̀kejì kò ṣẹlẹ̀ o. bó ló ṣe wá jọ pé òun ló lọ́mọ tí ò bá bá ẹ ní nǹkan kan pọ̀ ní àkókò yẹn kò ní sọ pé òun ló ń lọ́mọ. kò sí nǹkan kan tó da èmi àti ẹ̀ pọ̀ ṣe ẹni tó ń fún ní information tó ń fún ní ọ̀rọ̀ tó fi ń claim pé òun lòun ní ọmọ òun yàtọ̀ jókòó lẹ́yìn yẹn mú jì ìyá búlọ́ọ̀kù láríyọ òun ló ń fún ní ọwọ́ torí pé kí n gbà tí máa yìí tí mo dọ́dọ̀ wú máa yìí ọ̀rọ̀ pé èèyàn fẹ́ sanwó gbọ́mílé láńtà ṣe gbọ́mílé láńtà yìí ló dá wà láàlẹ́ tí mo fi kúrò lọ́dọ̀ ẹ̀ owó náà dẹ̀ lélẹ́yìí náà àjọgbà náà ni tí bá gbàjọ mọ́ ń pín ni yìí tún fi onídùúró lẹ̀ kì í ṣe pé àwọn oníkan tó fi ṣe dúró lọ́wọ́ mọ̀táwọn ẹni rédé tí wọ́n wá tí wọ́n máa bí wọ́n ṣe gbowó wọn bá mi nílé so táwọn ìgbà yẹn ilé chọ́ọ̀chì ni mo wà àtọ́yá ni mo ń tọ́jú pé ya alágbájá ó yẹra chọ́ọ̀chì o àwọn èèyàn tí wọ́n wá ṣọ́ọ̀bù ọ̀dọ̀ àwọn o nǹkan kan bí tí mo náà ti ń lọ mo gbalẹ̀ wúmà yìí kọjá ẹ̀yìn chọ́ọ̀chì wọn ni ìyẹn ìyá báràkà ìyá búlọ̀kù láàyè yọ mo bá wọn níta lé wọn fọṣọ lọ́wọ́ alámìdé kílódé kankan bá sì bẹ́ẹ̀ àwọn náà ti gbọ́ ṣùgbọ́n sáà mo bọ̀ náà lé bá dẹ̀ wọlé jọ yẹn nígbà ní bó ló ṣe ṣẹlẹ̀ mọ́sálàyé fún bá kẹjọ́ jẹ́ wọ́n sunkún ní kí n mọ́ sunkún pé àwọn ọmọ bí àwọn bá ṣe pé so ọ̀sẹ̀ kìíní tí mo wà lọ́dọ̀ wọn wọ́n wá pè mí pé ó mú lọ sí ṣọ́ọ̀bù ọ̀dọ̀ àwọn o àwọn onímọ̀ lọ ṣọ́ọ̀bù mọ̀ wọ́n ló mọ̀ lọ àwọn ọkọ̀ gẹ lọ fún ọ̀sẹ̀ kan náà táwọn gẹ lọ fún ọ̀sẹ̀ kan àwọn àti ẹ tó bá ti pé o ti mojú lè já ọjà àwọn òní lọ ṣọ́ọ̀bù wọ́n ló mọ̀ lọ tó bá wà ń lọ ṣọ́ọ̀bù amúgbówó tó wà lẹ́yìn àwọn ọmọ bí àbàṣe yanjú àwọn dẹ̀ pé òun náà ìtọ́ bá jẹ́ ti tiẹ̀ náà bẹ́ẹ̀ wọn bẹ wọn bí ó bá ṣe sanwó yẹn wọn dẹ pé wọn gan ló ti ọkọ rí mi gan ṣọ́ọ̀bù wọn wọn bá wọn lé pé òun mọ̀ nílẹ̀gbẹ́jà ṣọ́ọ̀bù yín wá ní bẹ́ẹ̀ ni pé àwọn ti fẹ́ pè yín gan àwọn gẹ̀tẹ̀ tí wọ́n mọ sí yín gbọ́n wọn lòun ò bá yín lé àwọn ti fẹ́ pè yín bẹ́ẹ̀ ni ó ṣàlàyé fáwọn òun náà bá ní bẹ́ẹ̀ ni tó yẹ làwọn fi ní kó mọ wá sí ṣọ́ọ̀bù ọ̀dọ̀ àwọn gba àwọn ti bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù wọn lẹ́yìn jẹ́ kó yé mi pé oríṣiríṣi ọkùnrin náà àmọ́ bá mi o pé kí má rí sí ilé kan rò mọ́ o kí kó sí ilé kan kúrò lẹ́mi o mo ní kí kó ilé kan sí wọn ní kó kúrò lẹ́mi wọ́n sọ pé níjọ́ kìíní àná tó bímọ ṣàìsí tó bá rántí nǹkan ṣọ́ọ̀ṣì fún mi jáde lè pé ìyá akọ rẹ pé ló pa ọmọ tí ìkọ̀kọ̀ ọmọ tó ń yẹ̀jẹ̀ nìmú mo ta bí tán lálẹ́ tí gbogbo ayé ló gbé ẹni tó jókòó náà tó gẹ́lẹ́rì rẹ̀ náà àwọn náà gbé lálẹ́ ẹjọ́ náà gbogbo ọkọ̀ ní pé kákan gbomi gbóná wá láwùjọ kejì ká fi wá yọ ọmọ ní gbogbo ọkàn wọn náà dé dàtúnà ìlà tó wọn pé ọmọ ti dákẹ́ wọn ní ha káwọn yẹn pé ẹ má pariwo mọ́ o ti dáa báwọn so kọ́sọ́ ogun mi sábẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù wọn dẹ̀ di mi ṣọ́ọ̀bù wọn à ń pẹ́ nìkan ní tó dé so ẹni tó ń pè tó dé yẹn wá bá mi ọlọ́kadà ìgbẹ́dọ̀ wọn náà olóhùn fẹ́ mi wọ́n yẹ wá pàjọ dúró pọ̀ wà ní alágbájá mo ní máa ẹni táwọn ìtẹ̀gẹ̀ dúró kí ni bọ́ sọ olóhùn fẹ́ mi ni. ó ti kọ́kọ́ ẹ lẹ́ngbà náà. mi sì lọ́dún ẹ̀ mọ̀ mo wà lọ́dọ̀ ìyá búlọ́ọ̀kù yìí. kí ló bóun ni ìyá búlọ́ọ̀kù ṣe jẹ́ sóun. wọ́n jẹ́ ara chọ́ọ̀chì wọn. bóun ni kí ló dé tó fi kọ́kọ́ ẹ lẹ̀. nígbà tí ọ̀rọ̀ owó yẹn ṣẹlẹ̀ tó di pé ó yarí pé kí sáà mọ́ lọ ni o àtẹ̀mí àtàwọn ọmọ òfin rí wa. ọ̀rọ̀ kí ni. ọ̀rọ̀ pé ọ̀rọ̀ ṣòwò pé gbọ́mlé láńtà. ok. tó ṣẹlẹ̀ pé àtẹ̀mí àti ọmọ òun ò fẹ́ rí wa ká mọ̀ lọ ni o nítorí pé yorùbá ni kò sí wàhálà bí tọ́lọ́ bá darí mi sí bí mo sì ń lọ náà mo sì pàdé ìyá mi mo sì rí ìyá blọọkù níta yẹn tí wọ́n ti ń fọ aṣọ. how do you meet ìyá blọọkù. ìyá blọọkù yẹn jẹ́ ara chọ́ọ̀chì wọn. ara chọ́ọ̀chì tẹ̀yìn. ara chọ́ọ̀chì àwọn méjèèjì chọ́ọ̀chì kan náà làwọn méjì jọ nù chọ́ọ̀chì yẹn tó gé ìyá fún tó gé ìyá àdúrà chọ́ọ̀chì wọn nìyá báràká yẹn. ta ló mú ẹ wọ chọ́ọ̀chì. ẹ tó mú mi wọ chọ́ọ̀chì lélẹ̀. that means pé true ìyá búlọ́ọ̀kù náà ló ṣe mọ true bọ̀bọ́ yìí náà ló ṣe mọ ìyá búlọ́ọ̀kù so ìyá búlọ́ọ̀kù ó gbà ẹ sọ́dọ̀ nítorí bọ̀bọ́ yìí. kéèkì mọ̀ bọ̀ wá sọ́dọ̀ òun. so ìyá búlọ́ọ̀kù ẹ máa bọ̀. kádùrú owó tẹ́ ẹ gbà lọ Túndé ẹ wá da Túndé
ẹ wá lọ́mọ Túndé ti dọ́mọ kí ló kọ́ tiẹ̀. Lẹ́kan. ẹ lọ́mọ Túndé dọ́mọ Lẹ́kan. wọ́n á gbé fún. bóò ló ṣe jẹ́ mọ̀mọ́. ẹ ṣe ilé àtọ̀ náà nìkan kò ní ìbàjẹ́. ẹ súnmọ́ kínní dáadáa. gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí tí n bá fi kún kí ṣẹ̀dá rí fìyà. ẹ̀yin ẹ má ṣe pé n ti yín o. sẹ́ẹ̀rí lóòótọ́ ni ó dí ọ̀dọ̀ mi ó ń kọjá lọ ni mo rí i kí ló ṣẹlẹ̀ ó kó bàtàbàtà yẹn ti já kí ló ṣẹlẹ̀ owó mo ní mo ti gbọ́ mo gba owó bí mo lo wà lọ ó níbi orí bá dànsì mo ní ó yá wá bọ inú ilé ojú ẹsẹ̀ mo sì fi ṣẹ́ẹ̀tì mi òun náà lò fún mi ní nọ́mbà ọkọ̀ gbọ̀dálẹ̀ kan mo dẹ̀ pé mo ní báràkà ìjọ ọmọ mi ni mo fẹ́ fi sùn kó rí mi ní alẹ́ yìí o ó sì ní òun ti gbọ́ n kò sì dalẹ̀ tí mo délé torí mi ìpẹ́ ń ṣọ́ọ̀bù mo sì tún pè é ẹ lo ọba ní tóun bá ti síwọ́ òun ń bọ̀ ó sì dọ́dọ̀ wá ní 9 lálẹ́. ìyẹn ọkọ ẹ̀. ìyẹn ọkọ ẹ̀ mo dẹ̀ tilẹ̀kùn mọ́ mo tilẹ̀kùn mọ́ òun nínú ilé mo ní kọ́mọ́ tí yọjú sí i bá ní bùdálẹ̀ kan bó ló ṣe jẹ́ bó lọ́rọ̀ owó ṣe jẹ́ wọ́n ní owó pé kò tiẹ̀ yí àwọn mi ì rí o wọ́n máa ní mo wá ńgbà tí wọ́n sọ̀rọ̀ lọ mo ní ó ti ṣẹlẹ̀ ni ẹni tá a bá jọ ń gbé yìí náà ni ó dùn tí yàn níjọ́ ṣòro bùdálẹ̀ kan bó lẹ ṣe fẹ́ rẹ́pẹ̀ torí ẹni tó ti bímọ fún yàn ó kú làlẹ́ yàn sáàkọ́kọ́ yarí mo ní ẹ mọ́ yarí mo sáà mú wálẹ̀ mo pe àwọn èèyàn sí àwọn náà bá wa dá sí lọ́dà náà ń bẹ lọ́dọ̀ mi ọdọ́dọ̀ mi ní oṣù kejìlá ìgbà tó di ní oṣù kejìlá tó dọ́dọ̀ mi yẹn àjọ mo bá wọn yanjú ọ̀rọ̀ ó ń lọlé ó ń lọ sùn. ó ń lọlé rẹ. ó ń lọlé lọ sùn so ti yé yín nígbà tó wá dé inú oṣù kínní ọkọ rẹ̀ ló pè mí pé kó mo wá sí ṣọ́ọ̀pù ọ̀dọ̀ mi mo ní ní gáràjì lèmi ti ń tajà níjọ́ mo sì ti ń tajà gbogbo wọn lọkọ tèmi mi ò fẹ́ kankan ẹni tó kọ́kọ́ wá bá pa láàrin àwọn ọlọ́kadà mo ní ò lè fẹ́ yín ilé ọkọ ló wà débi pé inú gáràjì kò sẹ́ni tí mi sọ fún pé ilé ọkọ ló wà tí èèmà làgà. ẹ mọ Túndé yìí náà. bẹ́ẹ̀ ni mo sọ fún un èmi ò gba nǹkan torí èmi mo bọ́ san owó mo bọ́ san ní owó mi ìdẹ̀jẹ́ ní owó torí mi mà gbogbo owó ẹni tí mo sì ń kówó fún nọ́mbà rẹ̀ ń bẹ ń bi tàjọ ń lọ nígbò sí ló fẹ́ Túndé mo ní kò pọ̀síbù ilé ọkọ ló wà ó sì á ló fẹ́ Túndé kò sí tí mo fẹ́ ṣe lóòótọ́ èmi ò sí ilé ọkọ èmi ò wá èmi sì mọ tèmi ìsìnkọ́kùn ìwọ̀nù ilé látijọ́ mo ti wà nínú ilé ọ̀dọ̀ mi níjọ́ tó gbé Túndé gan wá ilé ọ̀dọ̀ mi mo ní kí ló dé olóòlò ló fẹ́ wá ilé ọkọ rẹ̀ ló sì ń sùn nígbà yìí sùn sí ìṣẹ̀lẹ̀ mo fi 200,000 ó kù 2,000 naira mo ní bó olówó ṣe jẹ́ ọkọ rẹ̀ dẹ́ bẹ̀ mí wọn náà dẹ́ bẹ̀ mí ó dẹ̀ ọkọ rẹ̀ dẹ́ ní kí ni ọmọ lọ sọ́ọ̀bù torí àwọn ń gbèsè kí ni mo gbà lọ́wọ́ Túndé mi ò gbowó lọ́wọ́ Túndé o mi sì gbà nǹkan kan àgbà mi epo mi ni mo fi ń bọ̀ wà tọmọ. ẹ mo lẹ sùn gbà tẹ wà lọ́dọ̀ ìyá yìí. ọ̀dọ̀ ya búlọ́ọ̀kù mọ̀ ọ̀dọ̀ tèmi kọ́ ló sùn ní. ọ̀dọ̀ rẹ̀ ni mo kò sí nǹkan tí ilé fi ṣe pèsè. àwọn ọmọ mi gan ní sìn ọ̀nà ọ̀lẹ́ la mẹ́wàá ó sì kọ̀ ọ̀lẹ́ la gbọ́ márùn nígbà tó sì di ní oṣù kẹfà àwọn tó jẹ lówó wá bọ̀ nílé àwọn ọmọ tó jẹ lówó èmi gẹ́gẹ́ ni mo fún wọn nígbà wọn sọ yìí pé kò sí lọ́dọ̀ ilé kan mo ní bẹ̀ lọ́dọ̀ ilé kan ìyá tó bí ìyá rẹ̀ gangan fúnra ara mi mo sọ pọ́dọ̀ ilé kan ní sùn iyọ̀ ńlá ìyá nírọ̀ ni ìwọ nílé kan àbí. eléyìí nílé kan nígbà ó ti kú lọ́dọ̀ mi ní oṣù kẹrin fáìlà. wọ́n bá ọlọ́dọ̀ ilé kan lóòótọ́ àbí wọ́n bá. nínú oṣù kẹfà yẹn ilé kan wọ́n sì ti wá. ẹ máa gbọ́ oṣù kẹfà ìdajì ọ̀yẹ́ mi sí o ìdajì ó pè mí lórí ọmọ tẹ́gbà ẹ̀ mọ̀ ètò ìkòdó pè mí fórí ọmọ pé kí wá wo ọmọ mo lè jẹ́ kí ó yẹ pé kí ló mú ọmọ olóṣùwò sínú kọ́tà ṣọ́ọ̀bù yá àdúrà lọ́wọ́ ṣògo mo ní hà kí wá lè wá ń wọlé òun òsínmi okùnrin ti lọ síbi iṣẹ́ àwọn èèyàn gan sọ fún òun mo lọ́dọ̀ alálẹ̀ ilẹ̀ ti ṣú o tó bá di láàárọ̀ ọ̀la mo yọjú sí i ó sì dìdájí. ṣé bó ṣe jẹ́ nù àbí. ṣé bó ṣe jẹ́ nù. It's alright. It's alright. It's alright. We are able to establish so many things on this program. Ṣẹ́rí àwa tá a wà ń bí gọ̀ọ̀gan àgọ́ o ṣùgbọ́n àwọn tí ń gbọ́ wa ń lé Ọlọ́run gbọ́ wọn gbọ́n jù àlọ́. Lórí ètò yìí lónìí wọ́n ti mẹ́rin tí ń parọ́. Ṣé wá rí bẹ́ẹ̀ yẹn bá wa mọ igbe ké àbẹ́ èèyàn mọ̀ jẹ́ǹtù tí ó ṣe bíi pé wọ́n yàn ń jẹ́ kí wọ́n lè bá àpítì ẹ̀. Àwọn aráalé wọn mọ̀ bí tọrọ wo sí wọ́n mọ̀ tó ṣẹlẹ̀.
but Túndé kí ni wọ́n pe Túndé yẹn. Túndé náà wà níbí. Túndé dà ẹjẹ Túndé ọwọlé ẹjẹ Túndé ọwọlé ṣúgà ajá ẹjẹ Túndé ọwọlé. Túndé. Alhaji kókó sọ̀rọ̀ ẹbí mi bẹ́ẹ̀ o toró lòun ò yàrá kìlà wá pa mi. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ alẹ́ ọ̀rọ̀ àdáni ó sì bẹ́ẹ̀ o tó ti yọ. Túndé ni mo pè ọ̀rọ̀ Túndé wọ́n lẹ̀ sọ. ọ̀rọ̀ Túndé láwọn èèyàn ti já sí tí nǹkan bá lọ tẹ̀yìn nífàfọ̀ wàhálà ni o. ó ti ń lépa mi. bẹ́ẹ̀ni ọjọ́ ń lépa rẹ̀ ni ẹ̀yin ò lépa ọmọ tẹ́mi pọ̀ ẹ̀yìn. Mr. Túndé ẹ̀ máa bọ̀. ó ní wọ́n ló ní kó jágbà lẹ́yìn mi. kò ní kú mọ́ lọ àwọn èèyàn wò fún mi. Kókórò Alátẹ tó ń ta tẹ́ni owó alátẹ tó ń ta tẹ́ni. Gbogbo àwọn sẹ́ẹ̀rí gbígbọ́ múlé láǹtà ṣe mọ́ lé àwọn obìnrin kan kó ń lé ọkọ báyìí bí mo ṣe ń sọ lálẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò sí ń lé ọkọ ìmọ̀ látara gbọ́múlé láǹtà. Mr. Túndé ẹ súnmọ́ microphone yìí dáadáa ẹ káalẹ́. ẹ káalẹ́ sàn. Yes sir. Ọmọ ẹ̀yin obìnrin yìí ṣe ṣú ọ̀pẹ́ yìí lẹ́ni. bẹ́ẹ̀ni sàn. ẹ ṣú ọ̀pẹ́ yìí lẹ́ni. bẹ́ẹ̀ni. kí ló ṣẹlẹ̀. Kókórò Alátẹ tó ń ta tẹ́ni. ṣé ilé yìí ni wàá máa ń sùn gbà tó wà lọ́dọ̀ ìyá búlọ́ọ̀kù. ẹ̀ka tó ṣẹlẹ̀ ni pé ìgbà inú oṣù kejìlá àti ẹjọ́ parí nígbà tó fi wá sáré yọ so látọ̀ àgbà yẹn sì lé èmi ọmọ kan tó fàjẹ́ láàrin àwọn àti ìyá búlọ́ọ̀kù tó pé kọ́mọ́ sọ̀rọ̀ àwọn ọmọ tí fi lọ sùn ọ̀dọ̀ mọ́mí ẹ̀ padà. ok ọ̀dọ̀ mọ́mí ẹ̀ lọ sọ fẹ́yìn pé òun sùn. mọ́ wọn kò ń sún ọ̀dọ̀ ìyá búlọ́ọ̀kù tẹ́lẹ̀ mọ́ mọ́ wá lọ́dọ̀ ìyá. ìgbà tó kú lọ́dọ̀ ìyá búlọ́ọ̀kù ẹ mọ̀ ọ̀dọ̀ mọ́mí ẹ̀ ló sùn. lọ́dọ̀ mọ́mí ẹ̀ lọ sùn. ìyá búlọ́ọ̀kù mọ̀ pé ẹ̀ ń fẹ́. ọmọ pé ẹ̀ ń fẹ́. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n sọ fún ipò wà nílé ọkọ àbí òsọ fún. ọ̀rọ̀ àjọ tọjọ́ ń báyìí even though gbà ń yóò pè ló fún pé tó a ti ń bọ̀ àlè kí n bọ̀ wá súyà fún kí n bọ̀ wá bẹ́ẹ̀dì fún náà lè dókun. ìyẹn ìyá búlọ́ọ̀kù. bẹ́ẹ̀ ni. ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wáyé ẹjọ́ àfà ni so ní ìbá ti ẹ̀rì mọ̀ pé àfà ni mo mọ̀ pé mùsùlùmí ni ẹ kọ́ṣẹ́ ọwọ́ o iṣẹ́ wo ni sẹ́tẹ̀ ẹ̀kọ́ bricklayer ni bọ̀ ẹ̀ ń gọ̀ kadà tí màá ti lọ bí iṣẹ́. tẹ́ ẹ bá ti lọ bí iṣẹ́ so that means at least to some extent ẹ máa wà responsible ní tiyín ṣé ẹ mọ̀ pé a kó èrè igi yóò bì la ní ọmọ tí ọmọ yín wà lọ́wọ́ rẹ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀ àbẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú tó wà nílẹ̀. mi ò tí mọ̀. fine ọ̀dọ̀ ta lẹ ti fẹ́ kẹ́ ẹ tó fún lóyún. ọ̀dọ̀ dáàdì mo ti lọ sí nìka ìlẹ́kọ̀ọ́. ẹ ti lọ sí nìka ẹ̀. bẹ́ẹ̀. kẹ́ ẹ tó fún lóyún rárá. bẹ́ẹ̀. ẹ mọ̀ ti ṣe dáadáa ti yín o kò dẹ̀ sínú oyún gbà tẹ́ ṣe nìka ẹ̀. ṣe inú oṣù kejì oyún wà nínú kí tó ṣe nìka ẹ̀ nìyẹn nítorí oṣù kẹjọ mo tó ṣe nìka ẹ̀. mo máa ṣe nìka ẹ̀ nù oyún. mo máa ṣe nìka ẹ̀ nù oyún. ẹ̀yin náà bàjẹ́ wọ́n yẹ ṣe nìka ẹ̀ nù oyún nínú kó ti bímọ tán àbí kó tó lóyún àbí chata nílẹ̀ tó ṣe nìka ẹ̀ bóyá oyún olóyún lẹ ṣe nìka ẹ̀ sí nìsín ẹ̀ lè sọ òun náà ti sọ̀rọ̀ tó lóbìn lọ́mọ ẹni ó lóyún fún ọ̀wé ayé ìjọ ni ẹ̀yin méjèèjì ẹ̀ lè sọ pé ẹ̀yin lẹ lóyún òun náà lè sọ àlejò mọ̀bọ́lẹ́yìn náà ló lóyún báyìí ìwọ ló lóyún àwọn náà àwọn ok ìwọ ló lóyún àwọn náà lọ́mọ. ọ̀dọ̀ mi ní sùn èmi mo lọ́mọ èmi mo lóyún. Mr. Túndé ọ̀dọ̀ mi ní wà ń sùn. Mr. Lekan mo fẹ́ rìlíìsì lálẹ́ torí ọ̀rọ̀ yìí ó lágbára díẹ̀ and this is the final ní agbára Ọlọ́run lórúkọ gbogbo ọmọ Nàìjíríà tí wọ́n ń wò wá àwọn á fi gbogbo ẹnu sọ pé a trust ní tí Mariam sọ a trust ẹ rárá nígbà tá a ti wá trust Mariam ẹnìkan nu yín lọ́lọ́mọ tí ọba tẹ̀ tún wá jẹ́ nìkan kan kọ́ Ọlọ́run lọ́mọ yẹn kì í ṣàwà ṣùgbọ́n Mr. Túndé ò lè fọ́ gbáyà 100% kó òun ló lọ́mọ Mr. Lekan ò lè fọ́ gbáyà pé 100% ẹ̀yin lẹ lọ́mọ and thank God for technology the scientists they have solution for the problem of this nature kí ni problem náà èyí tó ń pè ní DNA test lẹ́ẹ̀kan àbí. bẹ́ẹ̀ ni kó wá ṣe fún
ó faramọ́ DNA test. ó faramọ́ kílẹ̀ kan wá ṣe fún un àmọ́ tí àwọn alájí o mẹ́sàn gbólú mẹ́sàn pẹ́kẹ́ fún mi tó pé wá sílé kan lọ́wọ́ wá ní mo fi bà mí lóko jẹ́ yìí àtọwọ́ àti mújì èmi gan ò ní gbá o. it's alright àkókò sí lọ ní o àwọn wa ní ṣe DNA test DNA test làwọn ṣe ọjọ́ra wọn lóòótọ́ DNA test wà but DNA test làwọn ṣe ẹni wọ́n fi máa mọ ẹni ọba lọ mọ and it's going to be the responsibility of two of you ẹ̀yin méjèèjì lẹ́sàn owó tí wọ́n fi ṣe o ẹ lọ gbà bẹ́ẹ̀ tẹ́nìkan bá ní kíní kan ẹ má fa wàhálà lẹ́sẹ̀ Mr. Túndé ẹ má fa wàhálà lẹ́sẹ̀ ẹ ní right láti sọ pé ẹ̀yin lẹ lọ́mọ ta ló sọ fún yín pé ẹ̀yin lẹ ní òun náà ní right láti sọ fún pòun lọ́mọ ta ló sọ fún pòun lónìí wọn tí ó jẹ́ ká mọ ẹni tó lọ́mọ gẹ́gẹ́ tó fi Nàìjíríà sọ ó ní DNA test so ṣé ẹ máa gbọ́n tó kọ́kọ́ sọ pẹ̀lú ọmọ àkọ́kọ́ bí rẹ̀ náà ọkùnrin méjì ní bá a sùn náà láìtì wo ló ní láti sọ pé wọ́n ní wọ́n lóyún nígbà tó ní sọ̀dọ̀ ya rẹ̀ bóyá tó bá kú ọ̀dọ̀ ọkùnrin nínú ọ̀dọ̀ ya rẹ̀ jìjì nù ìgbà tí wọn náà lọ́dọ̀ rẹ̀ ní sùn bóyá tó bá sùn ọ̀dọ̀ rẹ̀ láàárọ̀ bóyá lọ́dọ̀ ilé ìlànà ṣé wọn náà mọ̀ so kò sẹ́ńtò lọ́mọ nínú ẹ̀yin méjèèjì ẹ má fún wa ní gbódìdí sán look for money do DNA test and forget about it ọmọ tí yóò sọ pé nǹkan ọlọ́kọ̀ọ́kọ́ ni ṣé bọ́ sọ pé tó ti dá wọn padà fún ọ. mi kọ́ lè mi kó wá o èmi kọ́ lè mi kọ́ mi wá o ibi táwọn ọmọ ń wà ló sì lọ kó àwọn ọmọ o kódà mo débẹ̀ lónìí. bàbá ọmọ ń kọ́. bàbá ọmọ wà. kí ló kọ rẹ̀. kí ni lórúkọ rẹ̀ Abdullahi. Abdullahi kíni. Abdullahi Adeleye. n wò làwọn ń gbé tiwọn. dáàdi ẹ̀ ń gbé lọ́lọ́ ṣògbò. òun kọ́ òun gangan kọ́. òun ṣe travel ló ń ṣe. Abdullahi Adeleye tí ń gbé lọ́lọ́pọ̀ mẹ́ta tí bàbá rẹ̀ wà ní ọlọ́ṣogo tó ṣiṣẹ́ travel Abdullahi Adeleye yọjú sí wa níléeṣẹ́ rédíò Àgídìgbò ẹ má báyé àwọn ọmọ ìjẹ́ náà. tó bá yẹ pé ọkọ tó bímọ fún ọkọ kẹ́ńbẹ́ńbì kan lóòótọ́ tó bí ọmọ yẹn fún yàtọ̀ sí máa yìí bó ṣe sọ ọkọ sọ fún pọ́ńkọ́ ló ní ọmọ yẹn ò gbọ́dọ̀ padà sábẹ́ òrùlé ẹ̀ mọ́ abẹ́ òrùlé ọlọ́run ló ṣe rìlíìsì ọmọ ọlọ́mọ fún owó mẹ́rọ̀rùn tó wọ́n kí lọ́mọ yẹn ṣe lábẹ́ òrùlé ẹ̀ àkọ́bí yẹn tún ti wà pẹ̀lú ẹ̀ báyìí olóhùn kọ́ ló ní tẹ́lẹ̀ ó tún ti wà pẹ̀lú ẹ̀ báyìí. ẹ má dà lóhùn ọdún kan tó oṣù mẹ́ta ni o. ọdún kan tó oṣù mẹ́ta lọ́mọ yẹn tún ti padà sọ́dọ̀ rẹ̀. fún ẹ lọ́dọ̀ wá ń bẹ́ẹ̀ mi. Did you realize what you are saying? ó ń bẹ̀ ló jẹ́ kó o gbọ́mọ ọlọ́mọ fún. mi ò gbọ́mọ ọlọ́mọ fún. ó kẹ́ kí lọ́mọ yẹn ṣe lákàtà rẹ̀ by now. ẹ kó yànjẹ fún mi kí n máa mú nǹkan mi lọ. ó nǹkan rẹ lọ ọmọ Ìjẹ̀bú sẹ gbogbo ẹ̀yin tẹ́ pẹ̀lú ọmọ Ìbàdàn ọmọ Ìjẹ̀bú ni o. ọmọ Ìjẹ̀bú lè mi. ṣé ẹ ti gbọ́ pé ọmọ Ìjẹ̀bú ni báyìí gbogbo ẹ̀yin tẹ́ pẹ̀lú ọmọ Ìbàdàn oh God. Ìbàdàn tí bàbá tẹ̀ sí nǹkan ti dùn ojú máa ń tì wọ́n díẹ̀ sí nǹkan ti dùn ojú òde tiẹ̀ kí ló ọmọ yẹn ń wá lábẹ́ òrùlé máa yìí nígbà tó mọ̀ pé òun kọ́ ló ní the first one máa gbọ́ ọtún dé the first one ọlọ́mọ bó yóò ṣe nǹkan oṣù lọ́wọ́ àbó ṣe nǹkan oṣù lọ́wọ́. ọmọ ń ṣe menstruation lọ́wọ́ ni mo sọ. ọwọ́ ní ọmọ pé olóyún ọwọ́ amẹ́ńtó lóyún nínú àwọn ọkùnrin méjì tó ń fẹ́ at the same time ọwọ́ akọ́kọ́ gbọ́ ọmọ fẹ́rẹ̀ yìí lẹ́tì rò pé ó ń bímọ lẹ́tà ọwọ́ mọ̀ pé òǹkọ́ ló ń bímọ mọ́ ọmọ ẹ̀ wá tún lọ́ọ̀dọ̀ ẹlòmíì number one nìyẹn o nígbà yẹn àwọn tó wá padà wá dọ̀ rẹ̀ ọwọ́ á ní pé ọwọ́ akọ ni ọwọ́ akọ kíni tí èèyàn máa kó nǹkan oní nǹkan ẹ̀rẹ́ bẹ́ẹ̀ bá gbé owó kìgbé olè lẹ́tì ló ràn ọmọ the second one now happens ó tún wá ní claim nínú ẹ̀ náà that means at the same time two of you ẹ̀yin méjèèjì ẹ tó ń ṣe nǹkan kan náà so kí lè wá fẹ́ mọ bára yín jà sí ẹ ní ìdá tí jà náà sẹ́fẹ́ fọ́ máa lè ṣẹlẹ̀ ni kódà ní ibi tí àwọn èèyàn ti dájú dáadáa wọn a máa ṣe DNA test fún ọmọ tó wà lábẹ́ òrùlé wọn tíyàwó wọn tí ò tiẹ̀ wà controversial rárá it is part of document rárá document téèyàn máa ń lò fọmọ ni
DNA test is not that bad ẹ má jẹ́ kó ọmọ ìwọ wá lajú kó wá gbọ́n kó wá rí pé controversy ló jẹ́ kẹ́ ẹ ṣe DNA test fóun tí ẹ di méjì báyìí tó ń bá san owó ọmọ kan owó ọmọ méjì lọ́ọ́ san because for the fact pé wọn náà lọ kú ọmọ àbókò wa bá ọmọ wà lábẹ́ àkàtà rẹ kò sọ́dọ̀ ọmọ rẹ you need to do the DNA and be sure that this boy belongs to me this boy belongs to this family torí pé agbóore tí máa ń tòrò ọmọ àlebẹ̀ ni ò tí ì dàgbà and ti ń dàwùjọ wa rú ni o báwùjọ wa ṣe ń dàrú ni o àwọn kan náà àwọn kan ló ka wọ́n pọ̀ ọmọ ọlọ́mọ àwọn kan mú gbó káàkiri títí àwọn kan ń dàlúrú ìtì ń dàrú gangan ìtì ò tí ì jẹ́ kí ìkó tò náà nìyí kọ́nà kó ṣàánú wa Mr. Tunde torí ọ̀rọ̀ ní wáṣẹ́ mi ni Mr. Tunde are you ready for DNA test to be sure DNA test why. ló bẹ̀rẹ̀ sí ń wò mí yìí nǹkan tí ó rẹ̀ pé tó àwọn ọkùnrin ló ń lọ mọ́ kọ́ máa lọ. kọ́ máa mú ọmọ lọ. kọ́ máa mú. láì sí DNA test. kọ́ máa mú. kọ́ máa mú lọ. ọmọdé tí ò fi lè kọ́ máa mú lọ báyìí láì sí DNA test. kọ́ máa mú lọ. tó bá jọ wọn yọ wà. ó yọ̀ǹda ẹ̀ fún. bẹ́ẹ̀ tó bá jọ wọn yọ wà. ìwọ lọ́lọ́mọ rẹ súnmọ́ microphone dáadáa ìwọ sún ọ̀pọ̀ wọ lọ́lọ́mọ. Mr. Tunde ní kọ́ máa mú lọ. kò sí nǹkan tí mo máa ti kò sí nǹkan tí mo. ìwọ lọ́lọ́mọ rẹ Tunde mà ti ní kọ́ máa mú ọmọ lọ. mú ta ni lọ. mú ọmọ lọ. mú ọmọ lọ kó gbé lẹ́yìn mi kó máa gbé lọ. gbogbo sí ẹjọ́ náà kì í ṣègbà tó tọ́ tí kì í ṣègbà tí ó gbé lẹ́yìn rẹ náà ni kì í ṣègbà tí ó gbé lẹ́yìn rẹ náà ni bàbá tásìkò. kò lè gba ya mi kó tó náà ó gbọ́ màá ní láyé. ìgbẹ́lẹ̀ kó tó náà gbọ́ mọ́ níwọ̀ ni wọ́n lọ mọ́. so ti yọ̀ǹda ẹ́. yẹn tó ó ní yẹn tó yẹn di mo lè fi wá sórí rédíò ní pé níjọ́ Friday tá a wá mi ò lè sí ní Ìbàdàn mo lọ sí ń travel ó ti wá di àárọ̀ ọjọ́ kìí yẹn dájú náà kọ́kọ́ pé tí mo gbọ́ nǹkan tí. ẹ pa àwọn tó wà ń ta wọlé. yẹn tí mo gbọ́ nǹkan mo ní pé kí náà wọ́n ní ń dákọ̀ àwọn lórí rédíò yìí pé Túndé Lákùmù ọmọ olóṣèlú kan ó jí ọmọ kínní kan gbé ọ̀rọ̀ yẹn ni wọ́n á gbọ́ pé kí n gbòòrò ní í ṣe jíyàn gbé táwọn òbí gbà tó kù fẹ́ lílé yìí mo yọjú sí mọ̀mí ẹ̀ mo yọjú sí dáàdì ẹ̀. so nǹkan tọ́kàn tí mo kàn fẹ́ ni pé òun lè lé mo ti mú ara ìfẹ́ kan á máa dákọ̀ mi pẹ̀lú kan fámìlì mi lórí rédíò kó sì máa kó náà sì máa dọ̀dọ̀ mi tá a kó dọ̀ mọ́rin ní ọba máa lọ kó máa lọ. ìyẹn ìyàwó báyìí at least for now kò tiẹ̀ máa dọ̀dọ̀. kó má dọ̀dọ̀ rẹ̀ wọ́n lọ ti ilé jáde gan tẹ́lẹ̀. kò sí lọ́dọ̀ mi tẹ́lẹ̀ lágbàtà ti lọ sálé sílé yẹn náà. mi ò ti sí lọ́dọ̀ rẹ̀ ìwọ ọ̀fẹ́ ní tó bá lè takò sí ọ lára. a ní wọ́n mọ̀ pé ìrìnàjò yẹn ni wọ́n wulẹ̀ ní ẹ̀rìn. wọ́n ní ṣe tẹ́lẹ̀ ká náà mọ̀ pé. ká náà mọ̀ ní ọ̀dẹ̀ náà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ti níyàwó tẹ́lẹ̀. ìyàwó mi wà ní ilé náà. Mr. Lekan ọlọ́run ó bú ọ láṣìírí you still need to be sure you need to be double sure nítorí irú situation yìí pé ọmọ rẹ ni ṣó ti get you need to be double sure wípé ọmọ rẹ ni because tí ọ̀bàjọ́ ọmọ rẹ gan kò sí ọ̀pọ̀ ọmọ rẹ ni tí ọ̀bàjọ́ ọmọ rẹ ni kò sí ọ̀pọ̀ ọmọ rẹ ni so any of you tí ọba claim ọmọ yìí òun láti ṣe DNA test torí bọ́rọ̀ ṣe ni wá now òun ti wá yọ̀ǹda ẹ̀ pé kó tiẹ̀ stay off òun kọ́ mọ́ ẹ lọ lé wọn so o láǹfààní láti lọ́ mọ́ tọ́jú ọmọ rẹ láti lọ́ mọ́ fọ́mọ rẹ ní nǹkan for now so ti yẹ a wàá pe ẹ tí ó ṣe DNA test lọ́la wọ́n yọjú sí wa etí wọ́n bá gbà etí wọ́n bá wa ṣe lórí ẹ̀ tó fi ti DNA test ọmọ méjèèjì ó ti yẹ ọmọ méjèèjì tá a fi mọ̀ èyí tó ṣe tiẹ̀ nínú méjèèjì kò jù bá lọ o Mr. Tunde kí ló dé tó ọ̀hún halẹ̀ mọ́ ìyá ìtò ní ó fi aya kìlà pa náà sọ lójú ẹ tó gbọ́n. àgọ́ta olùkọ́ àníbu ara ti ọjọ́ sọ̀rọ̀ kankan àgọ́ta olùkọ́ àmọ́ fi búra mo sì fi ijọ́ kan tí ó kù èmi nínú sàárè mo fi búra àwọn àti ó ń parọ́ mẹ́lẹ̀dá mi ẹ bá ti parọ́ mẹ́lẹ̀dá mi fi hàn. ṣé kìí ṣe pé o ti múra láti fìyà jẹ tẹ́lẹ̀ ó wà pẹ́lẹ́dá rẹ ló fìyà jẹ ń gbọ́ bá fìyà jẹ. ẹ̀yin ẹ̀gbọ́n nǹkan tán sọ nígbà tán ní mi sọ pé
màá yá kíláàsì ní kíni. etí ẹ sọnù ìwọ náà pọ. wọ́n gbọ́ náà ibo láti wá jọ sọ. ẹ jọ sọ tó jọ. mo ti fẹjọ́ rẹ̀ sùn gáràjì. ẹ ti fẹjọ́ ẹ̀sùn gáràjì wọn kò lè ṣe nǹkan kan fún yín. ẹ dákun nítorí Ọlọ́run. Mr. Túndé. èmi ò lóyún fúnlẹ̀ kan o. Mr. Túndé. mi ò lóyún fúnlẹ̀ kan o. ẹ má jẹ́ kí nǹkan kún ó ṣe. èmi ò wá sí ọjọ́ lé ìkànnì. máa yí so sẹ́yìn lẹ gbé kúmọ̀ yìí wá ẹ̀yin kọ́ ẹ máa lọ. Yusuf Ismail Ọlálékan bẹ́ẹ̀ni ẹ yà pé ọdún yìí Ọlọ́run ṣàṣàánú gbogbo Ismail gbogbo ogun tí ó bá máa dé wá Kókórò Alátẹ kó ṣáà jẹ́ nǹkan gidi ṣùgbọ́n ẹ̀yin mẹ́jọ ẹnìkan wà ní. bẹ́ẹ̀ni sà. Ọlọ́run ṣeun kí ló ṣẹlẹ̀. mo ní issue pẹ̀lú ìyá ọmọ mi ni wàá ti kọ́ra wa sílẹ̀ so ọmọ mi wà ní ọ̀dọ̀ wọn láti bí. ọmọ mélòó lẹ bí fún. ẹyọ kan. àbí ló bí fún yín. ọmọ kan ni. lẹ bí fúnra yín. bẹ́ẹ̀ni. ẹyọ kan péré. bẹ́ẹ̀ni. ìyá ọmọ láti ìyàwó gangan ni. bàbá ìyá ọmọ mi. ìyàwó gangan ni tẹ́lẹ̀. a ti fẹ́ra wa wọlé bọ̀tọ̀ ọ̀dọ̀ mi ló ń gbé nígbà yẹn. ok ẹ máa ẹ continue. so bí ọjọ́ kẹjọ tá a ṣe kó mọ tán ni bàbá wa ní pé kọ́mọ máa bọ̀ wá sílé ọ̀wọ́n. bàbá rẹ̀. bàbá ẹ̀ pé kọ́ máa mú bọ̀ pé kó wá kọ́ bọ́ ṣe ń wẹ ọmọ láti ìgbà yẹn mi ò ní access sọmọ mi títí ọmọ fi dàgbà dè ní mo dẹ̀ ń ṣe ẹ̀tọ́ lórí ẹ̀. ẹ̀dùn ilé yín lọ ti ṣèkó mọ́. bẹ́ẹ̀ni. lẹ́yìn ìgbà tẹ́ bímọ tán ọjọ́ wo ló ní kó máa bọ̀ wá sílé. ọjọ́ kejì. ọjọ́ kejì. bẹ́ẹ̀ni. pé kó máa bọ̀ wá sí. ilé ọ̀wọ́n. ilé wọn. bẹ́ẹ̀ni kó wá kọ́ bọ́ ṣe ń wẹ ọmọ bẹ́ẹ̀ni. káàbọ̀ padà ẹ̀yìn yẹn wá abẹ́rẹ́ pé mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run Eleyi Gbenutan o bẹ́ẹ̀ ló lé kéńkà ẹ jẹ́ darapọ̀ ní abala àríwúsù kẹ́ ẹ máa ń comment kẹ́ ẹ máa like kẹ́sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó ṣíàṣíà ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ní kẹ́ ẹ bá mi bó káàkiri tààràtààrà kó lè tẹ̀ kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára àwa ní rí jù báyìí lọ lórí ilé tí a mú wa fún yín ní sáà yìí bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlẹ́gbẹ̀rẹ̀ ńlẹ̀ àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀.